ẹ̀yin aráalé tẹ̀ ń wo ìkànnì Furious News TV káàkiri àgbáyé, mo láyà láti introduce ògbóǹtarìgì eré orí ìtàgé tó fìgbà kan jẹ́ ìkan náà àwọn ògbóǹtarìgì eré orí ìtàgé, pàápàá jùlọ lórí eré Wálé Adénúgà Productions tó kó sínú Bàbá Àjàsíkò àti Super Story. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ilé ayé yìí kò lọ títí, òréré ilé ayé k'Ọlọ́run ṣàánú wa látàrí àmì ìwò kan àti ìṣòro kan bíi mélòó kan t'Ọlọ́run ní pé kó máa kojú ló ṣe sábàbí tí àwọn fi wọ́n sílẹ̀, tó fi jẹ́ pé àwọn àt'Ọlọ́run púpọ̀ nìkan ni wọ́n ń dá gbélé báyìí. K'Ọlọ́run ṣàánú wa, k'Ọlọ́run má gbé ìṣòro tó máa jù wá lọ bá wa. Àwọn bàbá wa náà lẹ́ ń wòye, ẹ máa bá wa ká lọ. Orí àwọn ọ̀nà wo lẹ fi gbìyànjú àti gbàgbé ara yẹn? Orí àwọn ọ̀nà wo lẹ gbà? Ẹ ṣe ẹ̀kíní ìjọ́ kan mo rò títí báyìí, mo mú ọ̀bẹ mo fẹ́ gúnra mi, ṣùgbọ́n nígbà tí mo wo níta ni fẹ́ fi àwọn ọmọ ilé fún ìyá máa jẹ wọ́n sì kéré. Ẹ fi gúnra yín lọ́rùn àbí níkùn? Níkùn ni. Sọ àwọn èèyàn bá mi bẹ̀ wọ́n gba ọ̀bẹ yẹn lọ́wọ́ mi. Níbo níbẹ̀? Ṣé inú ilé lẹ wà ń gbà yẹn? Ilé ni mo wà. Ẹlẹ́ẹ̀kejì, mo mú okùn mo fẹ́ hàǹgì ara mi. Inú bedroom yín náà àbí wo? Nínú yàrá náà ni, nínú ilé náà ni, èmi nìkan mo wà. Ṣùgbọ́n tó pé mo ti ṣe ceiling, mi ò rí bí fi okùn yẹn há lókè, and mi ò ní okùn. Ẹ fi àyè ceiling fan sí? Mi ò ń sábà lo ceiling fan, standing fan mi. So ẹ fi rin ceiling fan sí rárá? So mi ò rí bí fi okùn kọ́. Yẹn ni ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta, mi ìfẹ́ dárúkọ pé máa pẹ́ yàn polówó torí ìjọba ti fún tẹ̀lé, k'Ọlọ́run ṣàánú wa. Mo fẹ́ mu oògùn aporó tó máa ń pààyàn yẹn. Tó ní kó fi máa pa ìfún àtàwọn. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn tí mò ń rán bóyá ara ń fún wọn, gbogbo tí mo lò fún ni wọn ò bá mi lọ. Káàpin tí mo lè rìn jáde lọ fúnra mi ni, bóyá ń bá lọ rà. Ẹ fẹ́ ra kíní ẹ̀tẹ̀ dààmú. Bẹ́ẹ̀ ni. Ẹ wá rán àwọn èèyàn wọn àjẹ́ ra wá fún yín. Wọ́n rà wá fún mi. Tí n bá rà wọ́n á gbowó lọ́wọ́ mi, tó bá dé wọ́n á ní àwọn ò rí. Ọjọ́ kan ẹnìkan bí pé kí ni mo fẹ́ fi ṣe, mo fẹ́ fi pa ẹ̀fọn ni. Òun lóògùn ẹ̀fọn mi tó máa fún mi pé kí n má rà yẹn. So mi ò rẹ́ni bá mi rà. Káàkiri mo rẹ́ni bá mi rà ni, wẹ́ ìmọ̀ tí ó bá ti ṣẹlẹ̀. Ṣé wàá ti dààmú? Màá ti dààmú torí. Bí mo kọ́ tẹ́ ń ròyìn, ṣé àwọn ìyàwó yín ṣì wà pẹ̀lú yín gbàyàn àbí ìgbà tí àwọn yín lọ lẹ́ ń ro? Tó lọ gbogbo àwọn kan mẹ́ta tẹ́lẹ̀ fi. Èèyàn jókòó. Ṣojú ẹ̀ làyàn ṣe máa wọnú mọ́tò náà ṣe máa jáde lọ síbi iṣẹ́ láàárọ̀. Ṣojú ẹ̀ náà ṣe máa dé lálẹ́. Orí ìjókòó ń bẹ̀yẹn ni máa wà. Màá fẹ́ gbá apá ò ṣe é gbé. Mi ò ń sùn lóru bẹ́ẹ̀ ṣe ń wò mí. Ṣòyí tó jẹ́ ìṣòro fún mi ètò bá mi. Torí pé ọmọ kéèyàn. Ayé dorí kodò kò yé ni mọ́. Tó tẹ̀síwájú, mo fẹ́ rọ ẹ̀yin èèyàn wa nílé pé lórí ètò yìí ẹ bá wa like ẹ, kẹ bá wa share, kẹ bá wa comment lórí ẹ so that àwọn èèyàn wa lè kọ́ ẹ̀kọ́ lára nǹkan tá à ń ṣe. Ẹ sọ orúkọ yín fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́, kẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe jẹ́ fún wa sà. Orúkọ mi ni Lánrè Sàlàkọ́. Gbogbo èèyàn tó máa ń pè mí ní Pároko. Mo ti fìgbà kan jẹ́ òṣèré orí ìtàgé, ṣùgbọ́n nígbà tí ìṣòro yìí bẹ̀rẹ̀ mi ò ráyè láti jáde lọ mọ́. Nígbà tí mo wà lọ́dọ̀ tí mo wà ní yunifásitì, ọ̀gá mi Ṣọlá Fúsù tí wọ́n ṣe iléeṣẹ́ kan tá à ń pè ní Center Stage Productions ní Satellite Town. Ààrẹ ti bẹ̀yẹn a máa ń show film, dẹ̀ ni mi ní production manager. So láàárín ìgbà yẹn mo pàdé ẹ̀gbọ́n mi Bákàrẹ̀ Adéoyè Bèkì. So sún síwájú sí nǹkan bíi 2003. Ìgbà tí mi sọ 1996-97 ni, bá di nǹkan bíi 2003 sí 2004 àwọn ti di production manager Wálé Adénúgà Productions. So nígbà tá a pàdé, àwọn náà máa sábà pè mí fún iṣẹ́. Ọmọ rántí ọjọ́ kan èyí tí mo ṣe pẹ̀lú Dr. Fèyíkẹ́mi Ọláyẹmí àti Olúbùnmíjì Ọláìyá. Tán bá ti pè wá pé ká wá,
àwọn tó ti jẹ́ ẹni tó ti mọ orúkọ wọn dáadáa tó ti di àgbàlagbà wọn ní láti sọ pé bóyá wọ́n ṣe fẹ́ ṣe audition fún wọn ìwé iṣẹ́ wọn ti wà nílẹ̀ kọ́kàndé kan gbà ní àkànkọ́ náà tó dẹ̀ ti mọ̀ dáadáa ìwé iṣẹ́ wa ti wà nílẹ̀ kákàndé ká gbà ní àwọn tí wọ́n ti mọ̀ dáadáa náà ṣe máa ní bóyá wo lọ ṣe sìn báyìí wọ́n wá ń jọ báyìí sórí ìjọ yẹn mo rántí ní airport lọ́fíìsì wọn wà ń gbà wọn tí kò lọ síbi tí wọ́n wà nísìn àwọn jókòó sórí ibi tí wọ́n jókòó sí pẹ̀lú script àwọn actors wà ń ta so ó jẹ́ gbà àkọ́kọ́ tí mo mọ̀ bóyá tèmi máa rí Wálé Adénúgà gan fúnra ẹ̀ tó máa jókòó níbi tó ti ń fún àwọn actors ní script so bí mo ṣe wọlé bàmí ṣàkùnrin pé wọ́n náwó sí mi wọ́n gbé tí kò ọ̀gá wa ń ta lánìyàn létí wọ́n gbé tí sí wọn létí létà wọ́n ṣe fún mi ní script nìyẹn bá gbà nígbà tí máa délé mo rí wípé lead role ni mo fẹ́ ṣe inú mi dùn. And that's the first time tẹ́ máa dé káwọn invite wá sí ìwé ìwé. That was not the first time mo ti ń ṣiṣẹ́ àwọn tí wọ́n ti ń ṣe mọ̀. nípa àwọn Wálé Adénúgà tí máa ń ṣiṣẹ́ tẹ́lẹ̀. mo ti bá wọn ṣiṣẹ́ tẹ́lẹ̀ but ìgbà àkọ́kọ́ tó yẹ pé ọ̀gá fúnra wọn nawọ́ sí mi nígbà tí mo ṣe wọlé tí wọ́n máa pè wọ́n lè ní bíi márùn kó wọlé kán fún yín ní script ẹlòmíì bóyá sí nǹkan ẹlòmíì sí méjì ẹlòmíì lead scene so wọ́n ṣe nawọ́ sí mi nìyẹn pé mi ìmọ̀ tán gbá wọn sọ mo ṣàrí pé script sàn fún mi ṣàwọn inú wa máa ń dùn tí script bá wúwo toró ti ṣó yìí pé iṣẹ́ tó máa ṣe máa pọ̀ yàtọ̀ sówó ìdùnnú ni pé ẹmọ̀ bẹ́ẹ̀ bójú yẹn bá ṣe wọn dáadáa jù sí nínú iṣẹ́ láyé fi máa mọ̀ tó fi máa mọ̀ pé alágbájá báyìí náà good so ibẹ̀ ni mo ti rí pé èmi ni máa ṣe ọkọ fún àwọn ìyàwó méjì so èmi àtọ àwọn méjì yẹn lájọ ṣe pẹ̀lú ẹ̀gbọ́n mi náà wà ń bẹ̀ kọ́ran àjọ ṣiṣẹ́ yẹn ni. àwọn ọlọ́ṣẹ́ àwọn ìyàwó méjì yẹn. olóògbé Mojú Ọláìyá àti Dr. Fèyíkẹ́mi. bíi Ọláyínká. bẹ́ẹ̀ ni mo ṣe ìyàwó fáwọn méjèèjì then ọ̀gá wa kan Túndé gbàgbé sọ́ọ̀nì wọn kò Túndé la máa ń pè wọ́n àjọ ṣiṣẹ́ yẹn náà ni mo rí yẹn so èmi ní Super Story ni o Binta ni o This Life ni o kò sí series Papa Ajasco kò sí series Papa Ajasco kan tí mi ò feature kódà nínú àkọ́kọ́ ṣe Binta and Friends mo ti ṣe Bàbá Adẹ́mu tí àwọn kan jọmọ gbé nínú igbó so. ẹ ṣeun gan nísìnyí káwá wò ọdún wo ni àìsàn yìí bẹ̀rẹ̀ igbó ló ti bẹ̀rẹ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀. ní ọdún 2019 ní 2018 sí 2019 àṣetán pè ní conversion mo di full time lecturer. ẹ kúrò secondary school bọ́ sí. bẹ́ẹ̀ ni inú college kankan bẹ́ẹ̀ ni so mo kàn rí pé ọrùn ọwọ́ ọ̀tún máa ń dùn mí mi lè kọ̀wé dáadáa so àárín ọdún yẹn mo tẹ́lẹ̀ pé èmi tẹ̀rù pé bóyá torí mo máa ń fa gen bóyá àwọn ló focus ẹ̀ ìgbà tí ìrora yẹn pọ̀ bá lọ sí general hospital ní Gando wọ́n ní kí n lọ ya x-ray ọwọ́ ọ̀tún yẹn wá mo yà wá ní Gando dókítà yẹn ní kò sí nǹkan kan tó ṣe egungun mi bóyá àwọn ṣan ni ó kọ àwọn oògùn kan fún pé kí n lò mo rí pé tí n bá lo àwọn oògùn yẹn àlàáfíà máa ń wà tó bá tó ti fẹ́ mú mi so màá tún lò mi ò ní rí ìrora yẹn mọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ títí wọ ọdún 2022. ẹ bá lo àwọn oògùn yẹn gbà yẹn bí how long lẹ́yìn ẹ máa fi ní relief làlàáfíà máa fi dé tóògùn yẹn bá ń ṣiṣẹ́ lára yín ó máa tó bí ọjọ́ mélòó àbí wákàtí mélòó. relief yẹn ó lè jẹ́ for a whole day àgàgà tí n bá wà nílé tí n bá fẹ́ jáde màá lò sọ́dà màá lè rìn dáadáa tó tí n bá ti rìn díẹ̀ ìgbà tó yá ọmọkùnrin pé mo bẹ̀rẹ̀ sí ń sún ẹsẹ̀ ni kò ní ju ọjọ́ kan lọ bọ̀ tí n bá ti rìn díẹ̀ màá tún fìlì ìrora yẹn so ìyẹn ni mò ń continue until the year 2022 tó máa rí wípé tí n bá ti rìn díẹ̀ màá fà sẹ́yìn tí n bá rìn díẹ̀ àárẹ̀ mi kí ló ń ṣẹlẹ̀ so èmi bá ń lo oògùn èmi ni oògùn fún peter karamaro oògùn ara ríro tó mi mọ̀ pé tó fi ṣẹlẹ̀ báyìí ni ṣùgbọ́n tó di wípé
ó ń fẹ́ máa disturb mi púpọ̀ láti ṣiṣẹ́. Mo sì ń jáde mo ń lọ bí iṣẹ́ o. Tí mo bá sọ fún àwọn ọ̀gá wa ń gbà yẹn pé nǹkan báyìí máa ló ń ṣe mí, wọ́n máa fẹ́ dá mi wọ́lẹ̀. Wọ́n bá tún ṣàràjọ, wọ́n bá ṣàdáwó fún mi. Ó yẹn lọ bí almost 80,000 to 100,000. Àwọn kan bá sọ fún mi pé dókítà kan wà kí n lọ bá, pé nígbà tí nǹkan báyìí ṣe lágbájá, òun ni ó wò sàn. Lè lọ bónítàn bí kọ̀ǹpútà báyìí bí láptọ̀pù báyìí ní kí n gbé ọwọ́ sí. Mo dẹ̀ gbọ́wọ́ sí. Ó ṣàka oògùn yẹn fún mi, oògùn lọ bí rẹ́rẹ́rẹ́. Mo ra gbogbo oògùn yẹn mo lò. Mo rí pé kò sí àlàáfíà lọ títí. So ìgbà tó di 2022 ending mọ́ early February 2023, mo rí pé tí n bá sùn àti dìde máa ń nira. ẹ̀wọ̀ lásìkò. Àti dìde máa ń nira. Kí ló ń ṣẹlẹ̀? So inú mi bàjẹ́. Ẹ̀ẹ̀mẹ́ta mo plan láti gbẹ̀mí ara mi pé kí ló lè máa ṣe mí nígbà tí ìrora yẹn pọ̀. Ìgbà yẹn kò tí ì dá mi wọ́n lẹ̀ báyìí o, but mi ò lè fi gbogbo ara rìn dáadáa. Tí n bá lọ ibi iṣẹ́, tí n bá ti kó ní kíláàsì báyìí, tí n bá jókòó sí báyìí lótò bí 1 hour sí 2 hours kí n tó lè dìde. So mo wá rẹ́nìkan ní tára ta ti jọ ṣe kékeré. Canada ló tàn wá, mo forúkọ bò láṣìírí. Nígbà tí ó gbọ́ pé mò ń ṣàìsàn, pé ó ń bà mí lọ́kàn jẹ́ mo fẹ́ gbẹ̀mí ara mi, ó bá pè mí. Ó ní kí ló ṣẹlẹ̀? Mo ní kò yé mi náà, pé àìsàn lásán ni mo mọ̀ pé ilé ti fẹ́ débi kan. Àwọn tí ẹ̀ ń sọ pé àwọn kan tí ẹ̀ ń sọ pé ó fà, èmi ò believe náà fà. Ká má fa ọ̀rọ̀ gùn lọ títí ṣá. láti Canada náà lẹ́ni yẹn ti pè yín wá. Bẹ́ẹ̀ ni, ìgbà àkọ́kọ́ nìyẹn tí màá kọ́kọ́ lọ sí hospital. Mo forúkọ bọ́ hospital láṣìírí, wọ́n dá pé mo stigmatize wọn. Ìgbà tí mo dé hospital wọ́n ní kí n lọ ṣe test. sẹ́ni yẹn ló sẹ́ni sọ́sọ́ fi Bẹ́ẹ̀ ni kódà dáàdì ẹ̀ ló mú mi lọ. Mo lọ ṣe test yẹn, òun náà ló san gbogbo owó yẹn. Wọ́n check liver, wọ́n check kidney, wọ́n ní kò sí problem. Doctor ní kí n fa òun, mo fa òun lọ́wọ́, mo fa doctor yẹn lọ́wọ́. Ó ní kí ló wá ń ṣẹlẹ̀ báyìí. Ṣùgbọ́n wọ́n ní òwe àwọn bàbá wọn ní kíní kan bá ìjà ọjà apá ìkùn jù tán lọ. Ẹni tó mú mi lọ, mo kàn rí pé lẹ́yìn tí mo ṣe test tán, doctor gbàgbé mi sí ward. A kàn yí sí mi, á lóun bọ̀ á lọ. Bá pẹ́ tó mú mi pé wọ́n ti gbàgbé mi sí ward o. Ó bá pè wọ́n kí n má fọ̀rọ̀ gùn lọ títí ṣá. Ọ̀rọ̀ ò dán mọ́ nípa àti sanwó fún ìwòsàn tó péye. Torí ẹni nítorí náà medical line lòun náà wà. Ẹni tí mo sọ pé wà ní Canada. tó pè yín yẹn. Bẹ́ẹ̀ ni, so medical line ló wà. Bóyá ó fẹ́ ní kó fi ṣe ọwọ́ so wọn ò sọ nǹkan kan fún mi. Ọ̀pọ̀lọpọ̀ gbàgbé mi sí inú ilé ni. Ìjọ́ kẹta bá dújọ́ kẹ máa sọ fún dọ́tọ̀ pé alàgbà mọ́ padà lọ lónìí kí n máa lọ. so ṣé kò sọ actual nǹkan tó ṣe yín gangan fún yín ni. test tó ṣe positive ni. Ní kàn check ẹ̀jẹ̀ kò sí nǹkan tó ràn pẹ̀lẹ́ jẹ́. Ní kàn check liver kò tún tó check liver. Ní kàn check kidney kò sí tó check. Gbogbo test yẹn ni mo ṣe. So nígbà wá di pé mi lè rìn dáadáa, n bá tún lókè ẹ̀jẹ̀ ń tọwọ́ lébọ̀. Tẹ́lẹ̀ bá dé á lóun mọ ohun tó ń ṣe mí. Tó bá describe ẹ̀ á bá tó ń ṣe mí mu. Tó ní kí n mú wá kí wọ́n lè lọ mọ́ 20,000 wá. Màá sanwó àní rí nǹkan kan. Tó bá yẹ àwọn onílògùn tó máa kó fún yín tẹ̀ wọ́n. á kó gbà tó gùn bá ṣiṣẹ́ ńkọ́. Ẹlòmíà ní 100,000. So ìgbà tó di last year July, n bá tún lọ sí General Hospital ní Badagry pé èyí tí mo lò gbìyànjú tó jẹ́ kí n lọ wo aṣáàmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Nígbà tí n ṣe pé bóyá mò ń sùn mi ò lè sùn mọ́ dáadáa nísìn. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, gbogbo ara ló ń ro mi, kéèké ara ń ro mí. Tí n bá sùn àdìde lórí bẹ́ẹ̀dì wàhálà ni, àti yí wàhálà ni. So mo wá lọ sí General Hospital. Kí n tó lọ sí àwọn ẹ̀kọ́ tó Parkinson àwọn kọ́kọ́ ń pè. Wọ́n ní Parkinson. torí báwo ṣe ń gbọ́ ìyá. Tí n bá ti wà tense lọ́ọ̀ mi máa ń gbọ̀n. Tí n bá wà tensed, I will be normal. Wọ́n bá ní kí n lọ ṣe test brain. Lọ ṣe test brain. Àwọn ẹni kò sí nǹkan tó ràn pẹ̀lú brain mi. So wọ́n bá ní Parkinson làwọn pè tẹ́lẹ̀, but eléyìí ò ń ṣe Parkinson based on MRI tí wọ́n ṣe ní brain. Wọ́n bá ní kí n lọ ya
x-ray wá, x-ray ẹ̀yìn, mo lọ yẹ x-ray yẹn ní lumbar spondylosis ló máa jẹ́. Bàtà àwọn dókítà yẹn ò lè sọ pàtó, wọ́n náà máa refer mi sí Àyìnkẹ́ house ní Ìkẹjà. So ní August 1st wọ́n refer mi sí Àyìnkẹ́ house last year, but torí pé wọ́n jẹ́ kí n mọ̀ wípé mo tún máa tún ṣe other series of tests, àti pé àti rí dókítà gan ó máa nira, wípé wọ́n ṣe máa tún lọ bá mi wá bọ́n ṣe máa náà pèrò máa ń pọ̀, ṣùgbọ́n wàhálà yẹn máa pọ̀jù fún mi, kò sí sẹ́ni tó máa mú mi lọ, ìrìn tó máa mú mi lọ láti bí báyìí ṣe padà sílé ní ẹ bá tó padà sórí èèyàn dúdú, ojú ṣe tèèyàn dúdú títí. So láti má fi ọ̀rọ̀ gùn, àwọn kan ní wọ́n mọ̀ ń pẹ̀ ní Kútọ́nù, ìyà tó jẹ mí ní Kútọ́nù mi ìlú ìṣẹ̀dá ẹlọ́run kan. October 7 mo lọ sí Kútọ́nù, adé ìlú yẹn after Kútọ́nù ní after 10 alẹ́ nínú òjò. Ká tó débi tá à ń lọ, ẹni tó yẹ kó wá pàdé wa lórí ọ̀kadà, mo ṣubú tẹ̀ mẹ́rin nínú ẹrọ̀fọ̀ nínú òjò tó ń gbé mi dìde. So àwọn yẹn náà ibi tí ẹ rò pé wá pé olóògùn kan kíní ni mi rò pé àwọn ní olóògùn babaláwo kankan yẹn ni. Láàrin ìjọ méje sí mẹ́wàá tí mo lò ń bẹ̀, ẹ̀ẹ̀mẹ́rin wọ́n sì ń gbẹ́rẹ́ sí mi lẹ́yìn, tán wẹ̀ tán ṣe àgbo tó kíní kan. Ìgbà tó di on the 17 tí mi ò rí ọmọ ní ẹjẹ́ máa padà sí ìlú mi. láti on the 7 ti October 7 10 days gẹ́gẹ́. Bẹ́ẹ̀ ni lẹ́lò ní Kútọ́nù ẹ̀ẹ̀mẹ́rin náà sì ń gbẹ́rẹ́ sí mi lẹ́yìn. Wọ́n fún mi lóògùn kan láàrin kan tó yẹ pé mi ò bóyá ni mo wà bọ́ọ̀rùn. báwo ló ṣe yí. Mo ṣáà kàn ríra mi lẹ́lẹ́ mo kàn ń bú tọ́ ni. Apá ò ṣe gbẹ, ẹsẹ̀ ò ṣe gbẹ, fọ́njẹ mi ò lè pa báyìí. Ibi tí ìyá yẹn pọ̀ dé. Nígbà tó dọ̀ndì 17 mo ní ẹ wá, ẹ rí nǹkan kan ṣe, wọ́n ní àwọn máa ń gba oògùn káàkiri táwọn bá tráyè kan tí ò bá ṣe àwọn tún lọ gbà míì. Bọ̀n tẹ́sán fún mi kí tó wá sí Nàìjíríà, kí n tó wá láti Nàìjíríà kọ́ yẹn, ká má fọ̀rọ̀ oògùn bá padà sí Nàìjíríà. wàhálà ìrẹsì Kútọ́nù ẹ̀ bí èlò lẹ̀ mú dání tẹ̀ lọ lọ́nà. Bàbá mi I spend over 300,000. ní Kútọ́nù. Ṣé mọ̀ pé owó wọn ní iye lórí ju tiwa lọ. 1,000 tẹ́ bá fún wọn gbà yẹn 600 cefas ló máa fún yín. So nígbà mo máa kọ́kọ́ ṣe about 130,000 plus 60 something thousand plus náà fún mi, cefas náà fún mi. So mo ṣàtún tiraka mo padà sí Nàìjíríà, bá tún kí mo fẹ́ ṣe báyìí, bá tún bẹ̀rẹ̀ àjò lọ́tún lọ́sì, dédé bá dé àmọ́mọ́ tó ń ṣe ẹ̀ lọ́mú iye báyìí wà máa ń fún wọn, tẹ́lẹ̀ bá dé mi lọ́mú iye báyìí wà máa fún wọn, lọ́mú iye báyìí wà máa fún wọn. Ṣé mo ó ti wá fẹ́ dọwọ́ rẹ̀ báwo pé Ọlọ́run kọ̀ràn kí máa báyìí kí máa wúlò fúnra mi, nǹkan kan ṣe brain mi ò rọ lọ́wọ́ mi ò rọ lẹ́sẹ̀, but àgọ́ ara ló kàn bá mi jà, tí n bá jókòó mi lè dìde dúró dáadáa, inú iṣan ni tó ń ṣe mí wà. Mo yá ni Ọlọ́run bá jẹ́ bẹ́ẹ̀ mú mi sọ́dọ̀ kí n kó nínú ìrora yìí. Àyàn bá tún dìde, so láì máa fa ọ̀rọ̀ gùn lọ títí, ìgbà tó di early June, ọ̀rẹ́ mi kan tó wà ní Enugu hospital, doctor ni, ó tún rí tí mo lọ upload sí Facebook pé kọ́njọ́ kan bá mi tọ́jú ìyàwó àtọmọ o, kọ́ máa wo ìwà mi o. Ó lóun ti máa ń rí post mi pé bọ̀ tó ọmọ tó ń ṣẹlẹ̀, mo bá pè kí ló ṣẹlẹ̀, mo ní kan báyìí, oníṣẹ́ mo ní mi ò ní stroke, apá mi rẹsẹ̀ mi ò rọ, kò sí agbára nínú iṣan. pé kò ń ṣe stroke nìkan tó ń ṣe yín. Bó bá ní kí n ṣe stroke, ó náà má pé kí n ṣe stroke, ó ní spinal tuberculosis ni. Tuberculosis. kí ló pè. Spinal tuberculosis. spinal cord egungun ẹ̀yìn. Tuberculosis, ó ní tuberculosis táwọn èèyàn mọ̀, èyí tó máa wà nínú ọ̀fun ni, tí wọ́n máa ń wúkọ́, pé bọ̀tì èyí tó bá lọ sínú àgọ́ ara especially lẹ́yìn ló máa ń ṣe àwọn iṣẹ́ burúkú yẹn, pé so infection dẹ̀ ló máa ń kọ̀sẹ̀, pé ní ìjọba ti gbé, kí n tó lọ títí mo sọ pé ìjọba ṣe ètò ẹ̀kọ́ àgàgà ní Lagos State, wọ́n gbìyànjú, wọ́n ṣe ètò ẹ̀kọ́ ìlera tó ń pè ní ìlera ẹ̀kọ́, tó yẹ pé tí nǹkan bá ṣe wá a lọ sí hospital tí wọ́n sanwó wá sí láti lọ gba ìwòsàn. Ṣùgbọ́n ìṣòro tá a máa ń rí ni wípé
ìwòsàn tó bá ti la àgọ́ ara lọ nínú wàhálà báyìí àwọn hospital mi máa ń sá fún un tó ní June mo rán yàn lọ. scheme Lagos State scheme àbí bẹ́ẹ̀ni health insurance scheme lẹ́sọ̀. bẹ́ẹ̀ni mo rán yàn lọ sí hospital tí mo mú bí kò sọ fún wọn pé nǹkan báyìí spinal tuberculosis ni wọ́n sọ pé ń bá mi jà o ìjọ òní kí n wá kọ́ lè ṣe test fún mi kọ́ lè fún mi ní oògùn wọ́n ránṣẹ́ padà sí mi pé kí n lọ sí general hospital báwọn lè treat ẹ̀ so yẹn ní ò jẹ́ kí n lọ so as I'm speaking ẹni tí mo sọ pé wà lẹ́nugun yẹn wá láwọn ní center tí wọ́n ti máa ń treat irú kan bẹ́ẹ̀ ó wá kóògùn ránṣẹ́ sí mi ó ní ó máa pẹ́ díẹ̀ kó tó lè lọ o ṣùgbọ́n kí n máa lo oògùn yẹn oṣooṣù náà máa ń fún wọn bọ̀ torí pé mo wà lẹ́kọ̀ọ́ wọ́n send méjì sí mi so mo máa ń plan gba mo tún wá bọ́ pọ̀ lógùn sí bá ní kí n lọ sógùn state ibẹ̀ ní ẹ̀ka. ṣé orí treatment yẹn náà ti wà lógùn state. ó wà ní hospital káàkiri but wọn ò pariwo ẹ̀ káyọ̀ má ba abuse ẹ̀ so mo wá ń plan pé kí n lọ sí Ògùn state ẹ̀ka medical center wa torí wọ́n follow progress mi wọ́n wá sọ pé kí ló ṣe mo ní bàbá báyìí wọ́n wá ní ẹ̀ka yẹn náà wà lọ́dọ̀ wa. medical center iléeṣẹ́ àbí yẹn college of education ìyànníkì yẹn. clinic yẹn so àwọn ni wọ́n wá tẹ́wọ́ gba treatment yẹn mo ṣàlò treatment yẹn for now but nǹkan tó ń kọ́ mi lónìí mínú ni pé ìrànlọ́wọ́ kan tí mo fẹ́ ni pé kí n tiẹ̀ lọ ṣe thorough body check ká lè mọ̀ bóyá pé tí mò ń treat gangan ni tó ń ṣẹlẹ̀ torí ara mi ṣì wúwo ṣé n bá yín sọ̀rọ̀ yìí àti dìde nira tí n bá sùn bá fẹ́ dé lórí bẹ́ẹ̀dì mo máa ń di irin wíńdò mú láti fi dìde ni ṣe understand so ìgbà míì tí n bá mi gbà ẹni tí ò tiẹ̀ ń rọrùn sùn tó bá dọ̀sán tó rún yẹn bá fẹ́ ibi tó kùn mí oríṣi àní máa sùn torí mi gbọ́dọ̀ lọ lie down tí n bá lie down tára bá ara lórí yẹn bá tún bẹ̀rẹ̀ mi ò ní lè dìde kí yẹn fẹ́ dàbí àwọ̀ká tó jẹ́ pé apá lè wọlé nísìn lórí bẹ́ẹ̀dì kẹsẹ̀ wò kéèyàn kàn ní òun sùn kóun yíra padà ó nira fún mi bí ṣe bá yín sọ̀rọ̀ ẹsẹ̀ méjì báyìí ló ń ro mi orúnkún mi báyìí bí ẹni pé wọ́n lù ú ní igi ni. ọjọ́ jókòó yìí bá ṣe wà lórí ìjókòó yìí. bẹ́ẹ̀ ni. orúnkún méjì wúwo báyìí ni. kódà ó ń ro mi. ó ń rí báyìí bá ṣe jókòó. ó jẹ́ pé tí bá fẹ́ dìde á nira díẹ̀ so mi ò mọ tó ń ṣẹlẹ̀ mo ṣe ní òkè Yorùbá ní tíyàn bá dákẹ́ tàrí àbá dákẹ́ ṣe ní kí n ké síta torí nǹkan kan máa ń ṣẹlẹ̀ nílùú òyìnbó tí mo láìka àwọn òyìnbó fún tó bá di pé nìkan wà tó yẹ pé àìlera yẹn pọ̀ fún a ké síta ìbẹ̀lẹ̀ tí máa rà nǹkan nfa mo ti ní kan tó yẹ pé ó wà pẹ̀lú àìsàn yẹn fún ọdún pípẹ́ ẹ lè bí pé gbà tó ké síta ẹ ní kí lóògùn tán fún. kí ni lóògùn tán fún. iyọ̀ lásán wọ́n ní kó lọ ra salt cube kó máa jẹ. ṣé kíìbù iyọ̀ náà wà ní. ó wà ní òyìnbó kò sí bí o. tó máa ṣe bí ṣúgà bí oró. torí mo rí báyìí lórí CNN. wọ́n ní kó máa jẹ. wọ́n ní kó máa jẹ pé iyọ̀ ni ò tó lára ẹ̀ bó ṣe rí ìwòsàn nìyẹn. ìkan wà tó yẹ pé wọ́n pè nǹkan nínú àgbà ní protein táwọn ò fi bẹ́ẹ̀ ká ṣẹ́ mọ àrùn tó ń ṣèyàn tẹ́lẹ̀ téèyàn bá ké gbajà síta kò lè ríran lọ́wọ́ ṣùgbọ́n mo sọ pé tí mo fẹ́ ṣe yìí mi fi embarrass anybody tó bá dàbí embarrass kan forí jì mí ilẹ̀ fi tàbùkù bá iléeṣẹ́ mi àbí iléeṣẹ́ kankan ṣùgbọ́n bá dàbí ẹni polú ẹ̀ dákẹ́ sínú tààrẹ ẹ̀ bá dákẹ́ ni ẹjọ́ lẹ́ẹ̀kan sí mo bẹ̀ yín èèyàn wa ẹ bá wa like program yìí ẹ bá wa share ẹ kẹ̀dẹ̀ bá wa comment lórí ẹ̀ máa wà pẹ̀lú mi.